iná ràn Lizzy Anjọrin àti Iyabọ fẹ́ yọwọ́ ẹ̀ṣẹ́ sí ara wọn ní gbangba. Ní báyìí ijó tó bá káni lára làádìṣẹ́ jó lọ̀rọ̀ dì láàrin àwọn gbajúmọ̀ òṣèré onítìátà ilẹ̀ wa méjì nì Lizzy Anjọrin àti Iyabọ. Àwọn méjèèjì ti ń gbáradì láti jọ ná tán bí owó kí wọ́n sì jọ fi àgbà àti ọ̀gá han ara wọn. Níbi tọ́rọ̀ náà kíra dé, èyí kì í ṣe ìjà àfẹnujà lórí ẹ̀rọ ayélujára, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀rọ̀ à ń pòwe mọ́ ara ẹni. Ìjà ojúkorojú tí wọn yóò ti yọwọ́ ẹ̀ṣẹ́ gidi ni irú èyí tí Àbíbù Kìkì Ọláọlálọ́mí, gbajúgbajà olórin hip hop tí wọ́n ń pè ní Portable Sàsúsẹ̀, àti onítìátà Charles Okocha jọ kùdìmú rẹ̀ láìpẹ́ yìí. Bàbá aláàánú Iyabọ ọ̀gbẹ́ni Paulo Okoye, aláṣẹ iléeṣẹ́ One Africa Global, ló ṣagbátẹrù ìdíje ẹ̀ṣẹ́ kíkàn ọ̀hún láàrin Iyabọ àti Lizzy. Ètò sì ti fẹ́rẹ̀ parí lórí ẹ̀ tí wọn yóò mú déètì táwọn méjèèjì yóò pàdé lágbo abẹ̀ṣẹ́kù bí òjò láti mọ ẹni tó lágbára jù láàrin wọn. Nínú ọ̀rọ̀ kan tí Paulo Okoye gbé sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kejìlá yìí, èyí tó ti ń jà ròyìn lórí afẹ́fẹ́ báyìí, níbẹ̀ ló ti ṣíṣọ lójú ọ̀rọ̀ náà. Okoye ní ẹ̀bùn mílíọ̀nù 10 náírà 10 million naira ló ti wà nílẹ̀ fún ẹni tó bá gbégbá orókè, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn ìyákáàbọ̀ ọmọkúulé tó jojú ní gbèsè míì. Bákan náà ni ètò yóò wà fún dókítà àti ọkọ̀ agbókùúgbálàyè, ìyẹn ambulance, tí yóò wà ní sẹpẹ́ torí àìbámọ̀. Ó fi kún un pé ọ̀rọ̀ abẹ́nú àti ìfikùnlukùn tí ń lọ láàrin àwọn èèkàn òṣèré yìí kí tọ̀túntòsì wọn lè jáde sí gbangba wálíà láti wá fi àgbà han ara wọn. Ẹ ó rántí pé ẹgbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan lọ̀kan rú ní ọ̀rọ̀ fàǹfà tó ti ń wáyé láàrin Lizzy àti Iyabọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré méjèèjì yìí ni wọ́n mọ̀ pé bí ata àti ojú làwọn méjèèjì jọ ń ṣe sí ara wọn. Èyí tó tún bepo sí iná ìjà ọ̀hún láìpẹ́ yìí ní ti ọ̀rọ̀ ikú Mohbad tí Iyabọ gbà kan rí tó sì ń pè fún ìdájọ́ òdodo lórí rẹ̀. Lọ́sẹ̀ mẹ́ta sẹ́yìn ni obìnrin náà kọ lẹ́tà sí Anjọrin nípasẹ̀ lọ́ọ̀yà rẹ̀ pé òun máa pè é lẹ́jọ́ sí kóòtù bí kò bá túbá kó sì tọrọ àforíjì fún ọ̀rọ̀ àlùfàǹṣá tó sọ sóhun lórí ipa tóun kó lórí ọ̀rọ̀ ikú olóògbé Mohbad. Ó ní mílíọ̀nù lọ́nà 500 náírà 500 million naira ní kí Lizzy máa múra láti san gẹ́gẹ́ bí fáìnì fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tóun yóò fi kàn án. Bẹ́ẹ̀ ni Lizzy ti fèsì lórí ẹ̀rọ ayélujára bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ oníjà rẹ̀. Ó ní ajá ń gbó lòun ka gbogbo àwọn tí wọ́n ń halẹ̀ láti pe òun lẹ́jọ́ sí ní tòun. Lórí ti ìdíje ẹ̀ṣẹ́ kíkàn tó fẹ́ wáyé yìí, ọ̀pọ̀ àwọn olólùfẹ́ òṣèré méjèèjì yìí ni wọ́n ti ń sọ̀rọ̀ pé inú àwọn yóò dùn bí kinní náà bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kódà àwọn míì nínú wọn tún ṣèlérí láti fi ẹ̀bùn owó, ọtí wáìnì àtàwọn nǹkan míì ṣàtìlẹ́yìn fún ìdíje náà. Ọjọ́ tí wọn yóò jà àti ibi tí yóò ti wáyé làwọn èèyàn ń retí báyìí o. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.